Africa Content TV. Ó kí Ọlọ́run ọba tó láyé, ọba tó lo gbogbo tó lè so gbogbo, ọba tó mú bàbá mi Adéyẹyè wá tó fi wá fa ẹ̀tù sí gbogbo wàhálà tí ń bẹ nílẹ̀ Yorùbá. Ọlọ́jà rí bàbá pẹ́. Mo sọ̀rọ̀ kánjọ́ tí mo wá wípé Ọlọ́run ló rán bàbá yìí sí wa. Ọlọ́run ló rán bàbá yìí sí wa. Wàlá. Ọlọ́run bá rán bàbá yìí. Ó wá jẹ́ olórí gbogbo ọmọ Oòduà pátápátá káàkiri ayé. Bàbá wa fi rẹ̀ lẹ̀ bí àkìtàn. Kálukú wa ń wá bẹ́ẹ̀. Ó fi rẹ̀ lẹ̀ bí oko. Kálukú wa ń mérè bẹ́ẹ̀. Ó fi gbogbo nǹkan tó ní àtọ́lá àti yìí. Bàbá tó wá jọ mí lójú lé nìyí, ẹ̀rù tó bà mí. Mo wá wọlé, mo dọ̀bálẹ̀ wájú bàbá mi. Bàbá mi wá ní Sunday ọmọ mi kò ní dárin. Ẹ tilẹ̀kùn máa mọ́ rẹ̀ ní. Ẹ sílẹ̀kùn òun ló nílé bàbá rẹ̀. Kábíyèsí ẹ̀ ń lé òkú. Bàbá tó bí mi àti bàbá mi Sàásì Àjàó Adéyẹmọ. Ó ní kò sí ẹnì kankan tọ́jú ọmọdé tàbí ìwé tọmọ yìí ọ̀nì tó ń pè ní Ọọ̀ni. Ó ní Ọọ̀ni tẹ̀ ń wò yẹn. Ó ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ tí ojúmọ́ rẹ bá ti mọ́ báyìí ní Ọọ̀ni máa ń ṣe ètùtù sí gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọmọ ìpapẹ́ gbogbo omi tẹ́ ẹ bá wà kẹmọ lọrí kẹmọ bọrí ojú ọgbọdọ̀ páyé ilẹ̀ Yorùbá gbọdọ̀ dàrú. Bàbá mi wá ní láàrin ọdún kan ọjọ́ kan ṣoṣo péré ní òní máa fi sinmi ó lóun nìkan ló sì mọ̀ ẹ máa ṣe kábíyèsí bàbá yìí. Bàbá mi ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ ní òní ọmọ sí ètùtù pé ẹni tó lóko kọ́ bọ̀ rí ẹni tó lódò kọ́ bọ̀ rí ẹni tó lójú ogun kọ́ wálé lẹ́rọ̀. Bóò ni bàbá ó sì wá rán ọmọ rẹ̀ ń sẹ́ tọmọ wà dé tó lójú bàbá òun lọ ó sì wọ̀. Ẹ bá ṣe kábíyèsí fọ́ ni. Ọlọ́run rán bàbá wa àti ń jẹ Ọọ̀ni bàbá eléyìí tó ń ẹnu bá ní kí kò tiẹ̀ sí àdúrà tí wàá lè ṣe fún bàbá yìí àárọ̀ lọ́rùn rí mi ò rí Jésù yìí bàbá mi sọ fún mi lẹ́ẹ̀kẹ́ mi ò rà nẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n mo rí bàbá Ọọ̀ni nínú ìwé ìtàn nígbà táwa kéré kí n tó Ifẹ̀ náà mo ti gbórúkọ Ifẹ̀ náà mo ti ń jẹ́ Sunday ọmọ bàbá Ìgbòho nígbà bàbá Ìgbòho kú wọ́n sọ ní Sunday Ìgbòho bí mo ti gbó kọ náà lọ náà bí tó ti ṣàdúrà fún mi tí mo ti gbó kọ náà lọ tí mo wá ń gbé káàkiri ayé. Bàbá ilé ìdáhùn wòye kò lò rárá nú ayé tọ́lọ́run wá sí ètùtù yẹn kálàáfíà wà lórílẹ̀‐èdè Yorùbá ni yóò lò tó wà náà sọ ti yẹ sínú ayé. Ìjọ tí mo wá ẹgbẹ́ ẹ̀kan tí mo ti wá tí mo yọ wọlé wá kí bàbá tí mo délé padà ibi tí mo tún lọ sá pamọ́ sí sókòsò kẹta òfin fìrì mi ẹ bá ṣe kábíyèsí fún bàbá Ọọ̀ni. Bàbá Olúgbọ́n gbà mo padà lọ́dọ̀ rẹ̀ ó ní ibo ti lọ ọ̀rọ̀ ni mo ní ọ̀rọ̀ ti yẹ jù ó ní mo sọ̀rọ̀ fún ẹ pé bàbá rẹ̀ ládọ̀tọ̀ ó ní Olúbàdàn láìpẹ́ yìí Ọọ̀ni ọ̀ṣáájú àwọ̀ tẹ̀lé àwọn ẹ̀yìn gbọ́dọ̀ lọ́wọ́ àwọn ọkọ̀ ó sì ní bẹ́ẹ̀ ẹ bá ṣe kábíyèsí fún bàbá Ọọ̀ni. Ọ̀rọ̀ bàbá ìsinmi gbogbo ẹnikẹ́ni tí bá wà jẹ́ ọkùnrin ni obìnrin ni tó bá ní òun bínú bàbá Ọọ̀ni ilé ọ̀pá wọn lẹ́nu. Àwọn ọ̀gá àṣọ fún yín pé bàbá mi kọ́nà jẹ́ rí yín pẹ́ àwọn tó bá fẹ́ pẹ́ láyé ni ẹni tó bá ti yá wèrè tí ọmọ ti ń ṣe mọ́ ọpọlọ ní sọ pé bàbá ọmọdé ni ìjọba ọmọ ti ń ṣe mọ́ ni ìdíjẹrẹ ni tó bá lójú tó lóye tó bí àgbàlagbà náà wọn yóò mọ̀ pé bàbá yìí Ọlọ́run pé wá ní bàbá ọba tí gbàdọ̀ balẹ̀ ọ̀rẹ́ bàbá Ọlọ́run ti rẹ wá ẹ sì ti ẹ̀yin olórí adé gbogbo àfihàn fíìmù ni Ọlọ́run wa rán yín wá sí wa sùúrù tẹ́ ní tí ẹ̀ ń kó gbogbo nǹkan mọ́ra mo ti ní màá wá rí yín tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ò bínú sẹ́ni kankan mo fọ́lọ́ tọ́lẹ̀ mi búra bàbá ò bínú sẹ́ni kankan ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣe bí kọ̀ǹdọ̀ kan ń dún tí bá tí ń bí lọ́nà kan tàbí kejì Ọlọ́run ló fi ń so lórí èmi mọ̀ ọmọ kàn mí pé gbogbo ẹni tí ń pé adé lórílẹ̀ ayé tá a wà ẹ̀yin lọ́lọ́run fún nọ́mbà 1
kì í kó ṣe pé mò ń yọ sọ ìjọba ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tó lè mí ṣe bẹ́ẹ̀ ìjọba dẹ̀ fàṣẹ sí èmi kọ́ ni mo kúkú sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń bínú mi lórí ìyún ẹ̀ ń bínú lásán torí èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ìjọba ẹ lọ bínú sí ìjọba tó ṣe ni ṣùgbọ́n bàbá àwa ọmọ yín ọ̀tọ̀ ló ń dá a bá wá lé ní àwa lórí yẹn náà lọ́tọ̀ ẹ fà ìgbà wá á pè mítìn ẹ̀yin lólórí gbogbo àwọn ọba yòókù náà lá fún lẹ́tà àdèmọ̀ kí wọ́n jẹ wa àṣẹ Ọlọ́run gbogbo wọn jẹ wa afẹ́kẹ́ wà lójú kan ẹ ti dolórí náà níjọ́ tá a bá pè mítìn yẹn ẹni tí ọba wá ìyẹn la mọ̀ pé òun ọba ọ̀tá Yorùbá ni gbogbo ayé náà rẹ̀ ni torí ṣe fídíò rẹ̀ lọ́tọ̀ ni á pè mítìn yẹn mo dẹ̀ mọ̀ pé abáfẹ́ ń jẹ mi wọ́n sọ ẹ sọ mi tẹ́ bá fẹ́ ká fi sí á pè gbogbo ọba wa bí náà là á fi sí gbogbo ọba ó sì wá bí ọba tí ọba wá bí a ti mọ̀ pé ọ̀tá wa lẹ Yorùbá ni Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé njọ́ náà mo mọ̀ kọ́rọ̀ tí ó kọ́ lẹ́nu yín ọ̀rọ̀ tí mo kú nǹkan tí gbogbo tí ó ṣe kù lẹ́ni Ọlọ́run jẹ́ ká rí i pẹ́ Ọlọ́run jẹ́ kí n kù lẹ́bi èyí ni ẹnìkan sọ̀rọ̀ fún mi lédè ó ní kí ló táwọn ọba yòókù kì í ṣe bí bàbá ọ̀dẹ yẹn ó ní ọkọ̀ òbí sòṣèlú ó ní àti olóṣèlú àti ogbe akọ́dù àti apc àti ọlọ́ba bàbá oníjọ ọlọ́mọ mi gbogbo yìí ó ní bàbá sí wọn sí nìyẹn ẹ̀mọ́ níyẹn tí ọba mọ̀rú ẹ̀ á ṣàlàyé fún wọn. àtúnṣe ni àtàjẹ́ ni bàbá mi lọ́lọ́run rán mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yóò tí bàbá mi sọ̀rọ̀ yẹn fún mi àyà mi já ó ní bẹ́ẹ̀ ni ó ní òní tí mo ń wò yẹn ó ní lórí ni ó ní mọ̀ ń ṣe ètùtù àlàáfíà sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pé ká mọ̀ lọ rí ká mọ̀ ó ní ọjọ́ kan láàrin ọdún kan ní òkè fi ṣe tí fi ń sinmi ó ní òun nìkan lọ́mọ ọ̀nù ara ẹ̀ ọlọ́run tẹ̀lé kù lẹ́nu bàbá àdúrà wa náà ni ọlọ́run tẹ̀lé kù lẹ́nu ìsọ̀lẹ̀ ẹni ọmọ mi ló nílé rẹ̀ ẹ̀sìn kò lè kún ọba tó wà wọlé bàbá ọlọ́run bá tó níbi tó fi ń síbẹ̀ yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó níbi yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó níbi yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá sí fún yín mo lọ sílẹ̀ Ìgbò lọ́dọ̀ àwọn tòkólò mo wá lọ mítì ọba bẹ̀ mo rán àwọn ọmọ rẹ̀ wá kí kábíyèsí ó ní Ọọ̀ni ní olórí gbogbo àwọn nfọ ó ní ilẹ̀ Yorùbá làwọn ti wá ó ní Ìjẹ̀bú làwọn ti wá ó ní àyùsọ ó ní yẹsì ó ní Ọọ̀ni sí number one kí sáwá kí wọn rí i pé ilé mọ̀ bá kàṣí ara nígbà yìí kò gẹ́ gbà fọ́ ni gbogbo ilẹ̀kẹ̀ tó kó sọ́run gbogbo ẹ̀ ó lé Ọọ̀ni number one táwọn wá kù tí ò ní gbà àwọn ètò ṣe Yorùbá ti wá o òun náà tó wá ń kílòmù pé Ìjẹ̀bú làwọn kan ti wá orí omi gbogbo ọ̀dọ́ tí wọ́n omi lọ́mbẹ̀ ni kò sí kankan mo méjì ọba tí ò níye ní Benin Republic wọ́n Ọọ̀ni lọ́lọ́run fún mo méjì ọba ní Togo wọ́n ní Ọọ̀ni lọ́lọ́run fún mo méjì ọba ní Benin Abidjan wọ́n ní Ọọ̀ni lọ́lọ́run fún. tí o máa rú mọ́lẹ̀. ọlọ́run bá ló ṣe yín bẹ́ẹ̀ o àwọn ọmọ yín àpè méjì yẹn á lè mú lẹ́tà wá sí àwọn àmùfún yẹn fún wa déètì àwọn àyìnká ti gbogbo ọba pátápátá àwọn àbáyé ẹ wá sábà fún everybody ẹ dẹ̀ fi dáwọ́ ọmọ yín lójú pé gbogbo ọmọ Oòduà pátápátá o gbogbo ọba ilẹ̀ Oòduà náà ló wà níbí báyìí lọ́dọ̀ ìbẹ̀ jẹ́ olórí gbogbo wa kò sí ìjà kankan kò sí kankan mọ́ kò sí dúpọ̀ kankan mọ́ ẹ rí i pé iṣẹ́ tẹ̀ ń gbé fún wa ọ̀nà ìlú tún di inú tí wàá gẹ́gẹ́ ìdúró láwọn fi jàjà yẹn àti wá di arílẹ̀ yẹn ká nìyẹn ọdún náà èmi arílẹ̀ yẹn ká lè nígbà tẹ́mi ti jọ ọmọ yín tẹ́lẹ̀ kò síbi tí gbogbo àwọn tẹ́mi tó ń bá tẹ́lẹ̀ ọmọ Ọọ̀ni náà ni gbogbo ọba tẹ́mi mọ́ ọlọ́run bá wọ́n dẹ̀gbà so kò tí bá ti dé bá ti dákọ̀ bàbá ó mọ́ sílẹ̀kùn fún mi spirit mi ọlọ́run bá tó ní yọ̀mọ̀ sílẹ̀kùn fún mi irú ẹkùn tí ẹ pàṣẹ rẹ̀ torí níjọ́ tí mo wá ẹni àlàáfíà ó dìde ni pé àyọ̀gbà ẹni ogun tí mo tógun tó lọ yẹn bàbá mi ní ogun yẹn lé o Sunday ó lé pa o ṣùgbọ́n ọba tó ní mímọ̀ pé mo dúró tì ọ́ nínú ọkàn nínú ara ní gbogbo nǹkan mo fi dúró tì ọ́ mo ti ń sọ pé nǹkan kan ò ní ṣe ọ́ o sì dé bá mi láyọ̀ security rẹ̀ tó bẹ̀rẹ̀ yẹn gbà tó lé láìpẹ́ gbogbo ọ̀sẹ̀ tù ó sì sẹ́tù security tí mo wá sọ fún yín nígbà tá a dífá ifá ní ìwé ẹkùn ní ká mú pé ìwé ẹkùn òun ní ká mú torí pé ifá ìwé ẹkùn ifá tó lágbára ni pé òun ló yẹ ká sí àdẹ gbàgbé so àwa ń fi lọ́lẹ̀ káàkiri mo bá bàbá mi tó jẹ́ ọmọ yín ààrẹ orílẹ̀-èdè mo bá wọn sọ wọn lè fàṣẹsì ó dàbẹ̀ so wọ́n fàmílẹ̀ àìjì lọ́wọ́ wọ́n fàmílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ náà lọ́wọ́ gbogbo bá ṣe káàkiri ó là ń bíbà àwọn ọlọ́pàá ti kankan wọ́n tẹ̀lé jáde bí wọ́n ṣe ń wọ inú igbó káàkiri wọ́n tẹ̀lé wa láti mọ ọ̀pọ̀ bí nǹkan ṣe ń lọ so now àwa ti fi ti Ọ̀ṣun lélẹ̀ ọmọ yín pẹ̀lú náà ni a fi ṣe olórí
ti ń gbóhùn kí ló ṣe ní báyìí káàkó dáadáa. Òun ni abúlé gbogbo gẹ́gẹ́ bí ọlọ́sìn bí àṣẹ sí yín lẹ́nu tó pé ọba tó ní mí òun ló fi àṣẹ sí yín lẹ́nu ẹ sì dín ní olórí náà ẹ sì jẹ́ pẹ́ lójú mo ti wà lófẹ̀ àwọn bàbá wa dé sọ bí Adérẹ̀mí ti ń so lórí lọ nígbà tí wọ́n mọ̀ sí láyé wọn kò bàjẹ́ ọ̀sọ̀rọ̀ kẹ́ńdọ̀ kan àwọn ẹrù fún òǹkúrọ́ bí bàbá mi ó ti wá pọ̀ mọ́ àmì ìlú mi nígbà tí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn ọba kan inside Ogun State àwọn òyìnbó gbà náà wá ní kán ló gbé bàbá wa Adésọjí Adérẹ̀mí wá bàbá ní èèwọ̀ ọ ní ifo òkè odò Adémilóyè ní ọdẹ ọdẹ tó lè fún ìgbésẹ̀ ní àwọn ìlú àwọn òsè ìbò ní ìjà tí ń ṣẹlẹ̀ yìí ọdún nìkan ló lè parí ẹ̀ kò sí ọba tágbára rẹ̀ gbélé gbogbo ìwà bóyá bàbá mi tó wá pètè yẹn fún mi bóyá rọlọ́pàá mo fẹ́ wá mo ti ní jọba tó ti fojú kan bàbá mi ní wádìí ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá òní wá ní ọ̀ọ́ni tó lè fo òkè odò ó ní àwọn ètò bàbá kàyé àwọn nǹkan tí ó sì òyìnbó yẹn ní gbogbo dà ọba ní gbogbo ayé láàfin sí agbọ́dọ̀ sí torí ìjà tí ń ṣẹlẹ̀ yìí lágbára ọdún nìkan sí lọ́ba tó lè ṣẹ́tù ẹ̀ ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá ọ̀la wọ́n tó wá jókòó ní yàrá ìyá rẹ̀ àbí yàrá bàbá rẹ̀ wá ní ọ̀dọ̀ ìṣe alákọ̀ọ́ tí bàbá rẹ̀ wá lálákọ̀ọ́ bàbá òní wà lọ́bẹ̀ lọ́dún nígbà tó ṣe gbogbo ètò ìyẹn tàbí tó tán sórí ìlú wa tó bá mi ṣe sọ fún mi bàbá òní lọ́wọ́ lọ síbẹ̀ bàbá wa ní sọ́jú ló lọ parí ìyá yẹn ń gbà yẹn so ọlọ́run bá tó ṣe bẹ́ẹ̀ nígbà tí bàbá wa lọ tán ó tún wá gbé yìí wá gẹ́gẹ́ bí ọba àlàáfíà bàbá àgbàlagbà ní láti mú wa torí pé gbogbo gẹ́gẹ́ ń gbà mọ́ra àtúntẹ̀ sí bí ẹ bá lójú tó jẹ́ tó lọ́pọlọ tó dẹ̀ jẹ́ ọmọ àgbà lórí pé àgbà yẹn ti wá láti lẹ̀ ipò àgbàládé bá gbà ọjọ́ kan mi ò lè pẹ́ nìyẹn lọ́ba fún lè pé mọ́gàjì mi torí kì í sọ̀bà lójú mi bàbá mi wá wọ́n àmì program kan lẹ́kọ̀ọ́ àwa ti ń lo program ọ̀hún fẹ́ẹ̀ dé kọjá àwọn kan olùbá bàbá nínú ìdá lóde bàbá mi wọn rántí ọ̀rọ̀ tí mo sọ yìí past president ní mẹ́mẹ́ kò sí bájú wà mẹ́ ni bàbá mi wá dé mọ́gàjì yẹn torí mi ò ká fọ́ba wà lọ bá bàbá pé àti pé dé ti pé ju máa gba microphone wọn ni dídìrín ni wọ́n dé wọ́n ní ọba àdélago méjì ọba àdélago mẹ́ta ọba àdóde ni wọ́n máa ń dóde ọ̀ní ni ọ̀ní ìdóde yẹn mọ́gàjì mọ́ nírú wọ̀ yìí mọ́gàjì nìyẹn nìbàdàn ọ̀ ìṣọ̀bà ṣùgbọ́n ní mi ló pé yíyọ́ tó wá bàdàn bàbá Olúbàdàn kò tí ì Olúbàdàn gbà náà wọ́n sì wà ní bóyá bíi nọ́mbà 3 sí Olúbàdàn gbà náà bàbá wa ní báyìí ọ̀rọ̀ tó kọ́ láyà mọ́gàjì ni wọ́n máa ọjọ́ sí mo sọ fún òdìbò olùfẹsẹ̀ ọ̀nílẹ̀ èdè bí wọ́n gàgàjì bí tó bá ṣe àga oníṣìírí ìjọba wà lóhùn wọ́n sì wọ́n ní kọ́ lọ jókòó láàrin àwọn mọ́gàjì ọlọ́run ní parí bàbá mi ọlọ́run tẹ̀kẹ́ ẹ̀kún lẹ́mí àṣẹ tí ọlọ́run fún yín tẹ̀kẹ́ fi bá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yín láéláé àṣẹ ọlọ́run fún yín tẹ̀kẹ́ fi bá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yín láéláé ọlọ́run bá tó ṣe ní ẹni àkọ́kọ́ kò ní gbà lọ́wọ́ yín láéláé ọlọ́run fún yín wọ́n sọ lẹ́ẹ̀kan pé mi rọ́ lọ́run mi rí Jésù mi rí àná Muhammadu sallallahu alaihi wasallam ọmọ orí bàbá mi Ọọ̀ni mo sì wà ní orí ìtẹ́ bàbá mi Ọọ̀ni tí mo jókòó ń bẹ̀ tí mo fẹ́ mọ́ bọ́ ẹlẹ́sẹ̀ ìyẹn ti fi hàn yí pé mo ti rọ́lọ́run náà torí pé àdúrà táwọn bàbá ilé bá ṣe fún yẹn mọ́mọ́ yẹn bàbá mi ní bó ṣe ń lọ yìí bàbá ìpẹ́ láì bẹ̀rẹ̀ fún pọ́ńlé tó jókòó tọmọ ọkọ bá jẹun orí bí àbí òyìn bẹ́ẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí náà lórí ìwé ẹkùn lọ́sùn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ìran mi ó sì ti àti fi wúrà fún lóṣùgbò lẹ́nu bàdẹ̀ sí sọ bẹ́ẹ̀ náà mo sọ pé tá a bá ti ń kó omi á lọ gba ìwúre lọ́dọ̀ number 1 bàbá wa Ọọ̀ni so oríire ni wọ́n ní kí olórí aládé gbogbo ṣàdúrà fún ẹ ó ti ẹjọ́ mọ́ fẹ́ òun tó fẹ́ gbà yọ ọ̀gbá rí ó tó lè gba bẹ́ẹ̀ gan láàrin ọdún bíi 20 ọmọ lọ́bì ṣùgbọ́n tó ọlọ́run bá tó ní kí bàbá jẹ́ olórí gbogbo àtọmọdé àtàgbà ó gbà fẹ́ bíbọ́dì ó sílẹ̀kùn ẹlẹ̀ fún gbogbo ayé pé òun ni bàbá gbogbo yìí bàbá wa ní ọ̀yà ìmọ̀bọ̀ ẹ sílẹ̀kùn pé gbogbo wọn wọlé tó mọ̀ ọmọ mi ò ní dárìn bàbá ọlọ́run bá tó ní mi yóò tó bá mi sílẹ̀kùn àlàáfíà fúnlẹ̀ bàbá pè ní aláṣẹ bàbá mi wọn kà fẹ́ ẹ ṣàdúrà fún bàbá ń ṣàdúrà fún tán ẹ bá wá bí kóró kọ̀ọ̀kan tí wọ́n fi wọ́n igbó
Òwò ṣẹ̀dá bá fẹ́ràn ọmọ yìí. Olé Oòduà. Olúwa bá sóde bẹ̀rẹ̀. Máa nílé gbàlejò. Bàbá wọnú tóòtù, wọ́n wá jalè mbẹ̀, ó jí nǹkan, àwọn ará tóòtù wa ni wọ́n fọlọ́pàá mú pátó ní ẹ̀fílẹ̀. Onígbà ìpè lórí olúwa ló ti wá jí nǹkan, ó wá jí nǹkan ló ń kẹ́ bàbá rẹ̀ rẹ̀. Ọmọ bàbá gbogbo wá ṣe, ó jẹ́ pọ̀ pé bàbá mi dá wọn lọ́lá àtọ̀kadà tó ń mọ orí òbí gbogbo. Ọ̀sẹ̀ tí ẹ bá fẹ́ràn títí dáadáa ilẹ̀ ni wọ́n. Ọlọ́run ọba tó ní tó fi kẹwàá kò ní gbà yín lọ́wọ́ wa. Kò ní gbà yín lọ́wọ́ wa. Nígbà tí ẹ bá lo bí 170 years nínú ayé, àwọn ọmọ pé bàbá fẹ́ lo 30. Ó ṣe ní ìlú pé tẹ́ ẹ bá ń gbádùn bàbá èyí ló fẹ́ kí bàbá ọlọ́gbọ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ sí good morning báyìí. Nígbà tí ẹ bá ṣe débi good afternoon. Nígbà tó bá débi good evening. Àwọn ọmọ pé bàbá ẹ̀rọ ẹsẹ̀ ẹjẹ́ kẹ́ tó ṣe good morning lẹ́ẹ̀kan sí kẹ́ tó ṣe kí nìyà. Ìkéde. Olúwa bá sóde bẹ̀rẹ̀. Ọjọ́ àlejò lọ́jọ́ lé. Ẹgbẹ́ ọwọ́ sọ pé kábíyèsí o.